kò ní dá fẹ́ tó bá sọ pé ọkùnrin dá ẹ̀fọ́ náà. bàbá ẹ má bínú o mo sọ tọ̀wọ̀tọ̀wọ̀ mo sọ tológun pé bẹ́ẹ̀ ṣe ní kò ní í dáa fún wa yẹn bẹ́ẹ̀ náà ni kò wà ní í dáa fẹ́yìn náà. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. kò sí kẹ̀kẹ́ tó wọ́n gbà náà rẹ̀ ọlọ́run lè gbà wẹ́ táwa ń sìn kó. irú orí ọlọ́run lè gbà á àdúrà rẹ̀ ọlọ́run lè gbà á. ẹ̀yin lọ́lọ́run ò ní gbàdúrà ẹ̀ ẹ̀yin lọ́lọ́run ò ní gbàwẹ̀ ẹ̀ torí pé àwa kìrìsìtẹ́nì àti àwa mùsùlùmí àwa ń gbàdúrà àtẹ̀sọ́fọ́ ló ń pé kọ́lọ́n kó gba àwẹ̀ wa kọ́lọ́n kó gba àdúrà wa. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. kí ni tèyí tẹ́yìn ò bá tiẹ̀ mọ lọ́run ṣe wábì kan jókòó sí. mo sọ́nu fọ́nrán kan tí mo ṣe kọjá pé ohun tó ní kálukú bá nígbàgbọ́ nínú ẹ̀ òun ló máa ṣe. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ẹ tún wá sọ́nu fọ́nrán yẹn ẹ sọ pé ògiri lásán ni wọ́n ń sọ̀kò mọ́ ní Mẹ́kà wọ́n ò sọ̀kò àṣìtánì kankan kí ni tọ̀dọ̀ yín gangan. tó bá jẹ́ pé ẹni tó sọrú ọ̀rọ̀ yìí kìrìsìtẹ́nì ló sọrú ọ̀rọ̀ yìí ogun máa dìde wàhálà máa ṣẹlẹ̀ tó bá jẹ́ pé àbọ̀rìṣà ló sọrú ọ̀rọ̀ yìí fìtínà máa ṣẹlẹ̀ láàrin àwọn àáfàá àtọmọ oníṣẹ̀ṣe. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. àwọn tí wọ́n kọlà fún bàbá yìí ṣé kìí ṣe pé wọ́n ti mọ́ wọ abẹ débi tí ò yẹ kọ́ mọ́ wọ abẹ dé lára wọn. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. Kasinati ló dẹ̀ ń dá wàhálà alẹ́ bó ṣe ń dá wàhálà alẹ́ láàrin aráàlú bẹ́ẹ̀ náà ló ń dá wàhálà alẹ́ láàrin àwọn olórin gbàgbós lọ́tún lọ́sì ẹ̀ṣẹ̀ lọ́tún ẹ̀ṣẹ̀ lọ́sì kí ló dé Kasinati. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.